ẹ tún kú déédéé wòye o. Káyọ̀dé ọmọ Àjàó lèmi ń jẹ́, olóòtú ètò Àgbà wá búra. Ibí yìí láti múra wá rántí àwọn onírúurú eré tá a ṣe rí. Bí Yorùbá bá ní Àgbà wá búra, àwọn tẹ́ ẹ ti ṣe rí, àwọn tèmi náà ti ṣe rí ńlá ní ká sọ, ká múra wá rántí. Ṣé ẹ gbàgbé, ṣé ẹ rántí nígbà tí sinimá àgbéléwò ṣẹ̀ṣẹ̀ ń dé? Àwa mélòó la rántí àwọn fíìmù tó jẹ́ pé ó ṣe kí ni, ó latanbọgi. Tí wọ́n bá ní nǹkan latanbọgi, ó tọ̀fù, ó trend ńgbà yẹn. Tá a lè gbàgbé. Fíìmù wo lẹ̀yin wò rí? Ó yẹ máa dákọ mẹ́wàá. Ṣé mẹ́wàá ò ti pọ̀ jù báyìí? Ọ̀dà ẹja sí ní márùn-ún. Ẹ dákọ márùn-ún sínú kọ́mẹ́ǹtì fọ́nrán yìí. Àwọn ètò ẹ̀ bá rántí àwọn fíìmù ayé àtijọ́ ni o, tẹ́ ẹ wò dáadáa nígbà tẹ́ ẹ máa ń lọ yọjú wo nílé olé, tẹ́ ti lọ rèé wo fíìmù.